Oríadé kan mọ̀lélẹ́ yìí apẹ̀tù ti ìlú ìpẹ̀tù wọn ló mọ̀ ti dèrò ẹ̀wọ̀n l'Amẹ́ríkà fún lílu jìbìtì owó COVID-19 èyí ọlọ́sàánú. ilé ẹjọ́ kan nílẹ̀ Amẹ́ríkà mọ̀ ti sọ apẹ̀tù ti ìlú ìpẹ̀tùmodù ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Joseph Olóyèdè sí ẹ̀wọ̀n ọdún 4 lórí ẹ̀sùn lílu jìbìtì owó ìrànwọ́ COVID-19 tí iye rẹ̀ lé ní mílíọ̀nù $4. ọmọ Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà ó ní Olóyèdè o tó jẹ́ ẹni ọdún 62 tó sì ń gbé nílùú Medina tó wà ní Ohio ní orílẹ̀-èdè Amẹ́ríkà ṣáájú ìṣẹ̀lẹ̀ náà. nínú àtẹ̀jáde kan láti ilé ẹjọ́ àríwá Ohio wọ́n ti ní kí ọ̀daràn náà rèé kó má dá owó náà padà fún ìjọba Amẹ́ríkà. ìjọba Amẹ́ríkà yóò má tún gbé ẹsẹ̀ lé ilé ọ̀daràn ọ̀hún tó wà ní Medina ní ojú ọ̀nà Fútè èyí tí ó mà fi owó jìbìtì náà rà tó fi mọ́ àwọn owó míì tí rẹ̀ náà tó $96,000. agbẹjọ́rò ìjọba Amẹ́ríkà ní Olóyèdè rèé ó mà lu ìjọba ní jìbìtì ó sì gba owó tó yà sọ́tọ̀ fún àwọn oníṣòwò kéékèèké láti fi kún owó wọn látàrí ìpalára tí àrùn COVID-19 tó mà ṣe fún wọn o. ìwé ilé ẹjọ́ náà ó mà sọ wípé láti nǹkan bí oṣù kẹrin ọdún 2020 sí oṣù kejì ọdún 2022 ó ní Olóyèdè àti ẹnìkejì rẹ̀ Edward Olúwasanmi náà má gbìmọ̀pọ̀ láti gba ẹ̀yáwó tí ìjọba gbé kalẹ̀ lábẹ́ àjọ àwọn oníṣòwò kéékèèké èyí tí wọ́n ṣe lábẹ́ òfin Coronavirus Aid Relief and Economic Security CARES. wọ́n lòun ló mà jẹ́ pé wọ́n ti lu àwọn èèyàn ní jìbìtì nínú oṣù kẹrin ọdún yìí ń làwọn méjèèjì náà mà sọ pé àwọn má jẹ̀bi ẹ̀sùn jìbìtì náà tí wọ́n sì gba owó tí iye rẹ̀ jẹ́ $4.2 million lọ́wọ́ ìjọba lọ́nà ẹ̀bùrú. ìròyìn ni Olóyèdè tó ń ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí ẹni tó ń ṣètò owó orí ní iléeṣẹ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ àti àjọ kan tí kìí ṣe ti ìjọba nígbàtí ẹnì kejì rẹ̀ Olúwasanmi ó ní okòwò 3. àwọn méjèèjì wọ́n lo iléeṣẹ́ wọn láti gba owó lọ́wọ́ ìjọba àmọ́ ìròyìn tí kìí ṣe òótọ́ ó ní wọ́n fi sílẹ̀ lásìkò ìforúkọsílẹ̀ wọ́n gba owó tó tó $1.2 million lórí àwọn iléeṣẹ́ Olúwasanmi nígbà tí wọ́n gba owó tí iye rẹ̀ tó $1.7 million lórí àwọn iléeṣẹ́ tó jẹ́ ti Olóyèdè gẹ́gẹ́ bí àwọn ìwé ilé ẹjọ́ náà gẹ́gẹ́ bó ṣe wí o. gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí àwọn olùwádìí mà sọ Olóyèdè kò fi owó tó gbà lọ́wọ́ ìjọba kò fi ṣòwò kankan níṣe ló kó owó ọ̀hún sí àpò ara rẹ̀. ọba Joseph Olúgbénga Olóyèdè ó ní apẹ̀tùmodù 27 ní ìlú ìpẹ̀tùmodù ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún 2019 ó mà ló mà gorí àlééfà lẹ́yìn tí ọba James Adédòkun Adégòkè tó mà wàjà nínú oṣù kọkànlá ọdún 2017. ó kẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ilé ẹ̀kọ́ Christ Church àti C&S Modern Commercial Secondary School nílùú ìpẹ̀tùmodù. ìwé ìtàn fi hàn pé ó kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ìṣirò nílé ẹ̀kọ́ gbogbonìṣe ìlú Ìbàdàn kó tó lọ sí fásitì ìjọba ìpínlẹ̀ Enugu láti kẹ́kọ̀ọ́ síwájú sí o. lẹ́yìn náà ó mà ló mà lọ sílẹ̀ Amẹ́ríkà láti kẹ́kọ̀ọ́ ní fáyẹtì Sarasota ní Florida níbi tó ti gba oyè MBA. ó tún gba oyè ọ̀mọ̀wé Doctor of Business Administration MBA ní Agrosi University Sarasota. lára àwọn ibi tí ó ti ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ First Bank of Nigeria àti John Holt Financial Merchant Bank kó tó padà sílẹ̀ Amẹ́ríkà. ọmọ oyè Aríbilé ó ní láti ìdílé Látìmọ̀gún kó tó gorí ìtẹ́ ìlú ìpẹ̀tùmodù. kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó ṣàánú ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan báyìí ní tolóhùn o. àdúrà gbolúwa tóyìn ló ń kàròyìn sí létí láti kan ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. aburú ò ní ṣe wá lágbára Ọlọ́run ọba Elédùmarè.